kí ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe àní aládánwò burúkú yẹn tó bá tó wá ń pèpè sí tawhid ẹ wá create hatred àti enmity yẹn ẹ wá create ẹ mọ̀ bẹ̀rẹ̀ sí bà lórúkọ jẹ́ àṣà ni onígbèraga sí ẹ personal issue wo ló dà wọ ìwọ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ pọ̀ rí sówó dà yín pọ̀ sóbìnrin dà yín pọ̀ ó gbéṣẹ́ fún kò ṣe ó jà ń bẹ́ẹ̀ àbá ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù jọ́ tẹ̀ bá Ọlọ́run pàdé lẹ́yìn kínní ẹ kàn sọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá sọ di personal issue ẹ̀yìn ìmáàmù Arọ́bàfin àbá níbo ni Islam ti ní àmọ́ béèrè fẹ́ tọ́ wa níbo ló ti ní àmọ́ béèrè fún òun àtàwọn fámìlì ẹ̀ ń jà ọmọ àlè ni ìwọ kọ́ ni wàá sọ yẹn àwọn fámìlì ò mọ̀ kéèkì sọmọ inú ilé wọn tó fi joyè síbẹ̀ ọdún kìíní ọdún kejì ní tó bá jẹ́ fámìlì kìíní ẹ̀ mọ́ sọ́dọ̀ rẹ̀ sì máa wà lọ́wọ́ ẹjọ́ lọ yanjú ẹ̀ àmọ́ máàmù tó jẹ yẹn ó jẹ́ bil jadara wa huwa mustahiqqun bidhalika ó lẹ́tọ̀ọ́ sí ó dẹ̀ competent ṣebí ètò ẹ̀fẹ́ gbéṣẹ́ gbẹ̀ ló ṣe subhana rabbika yẹn ló ṣe mùkọ́dímọ̀tì èèyàn ń wo nǹkan nù ó tún kàkàkùkà kíta yẹn ní òun náà ní ó bàtí ní jẹ́ hasadul fata idh lam yanalu sa'yahu falkullu adahun lahu wa khasum kíta kí ni àáfàá yìí ṣe kí lè àáfàá wa dáadáa ìmáàmù olóríire ṣe tọ́lọ́n fi kẹ́ wá lẹ̀ Yorùbá ẹ ti wá dáràn ìmáàmù Ọ̀yọ́ náà ti dé àfọ onímọ̀ onísọ́nà sẹ́ẹ̀rí ilẹ̀ ti mọ́ àfikẹ́ ẹkú òǹbí òṣì tẹ́ ń ṣe yẹn gbogbo kẹ́ẹ̀kan máa fọ́nrún wájú pọ̀ mọ́ tìpàkọ́ kí wọ́n á rò ẹ̀yin lẹ́ nínà ẹ̀yin lẹ́ tún ké ẹ̀yin lẹ́ aláburú ẹ̀yin náà lẹ́ tún náwó sókè pé wọ́n ń já yín lè kan náà ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àtúbọ̀tán náà kíní kan ẹ bá rí kọ́mẹ́ǹtì àwọn ọmọ dẹ̀dẹ̀ wùrẹ́ yìí àwọn náà ni àwọn náà ń ké látijọ́ yìí àríkádà bí i apariwo àwọn máàdù ò pariwo Islahudeen ò pariwo àwọn mọ̀kóńdòrò ò pariwo àmọ́ wo aládẹ̀wò yìí náà ni kí ló dé kí ni ìmáàmù yìí ṣe ẹwúrọ̀ bá fín ẹ̀tọ́ ẹ̀ ló jà fún ọba fẹ́ rọ́bìṣì ẹ̀ ìrọ́bìṣì ẹ̀yẹn ìrọ́bìṣì Islam ni nígbà tí ò bá lè bá wọn tẹnu bọ bí wọ́n ṣe ń yan olórí àwọn kan l'Ógbómọ̀ṣọ́ ṣègbọ́n ìṣòbí jọ́sọ̀ fi ṣẹ̀lá rí lẹ́tà bóyá ní mo rí lẹ́tà yẹn àbáná ni táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọ́n gbé lọ ilé ẹjọ́ pé wá mọ́ yan ẹnìkan fún wa wọ́n ìpòsí ẹnìkan lé wa lórí nígbà táwọn kan àwọn èèyàn péréte kan tí wọ́n bá lè ṣe yẹn Muslim community Ògbómọ̀ṣọ́ ńkọ́ àmọ́ èèyàn afọ alábòsí iná ẹgbàbọ̀dé èèyàn aláburú gbogbo yìí wá sí yẹn ń bà yín ó ń ṣe yín léegun ẹ̀yìn èèyàn aláburú yìí máa ṣọṣẹ òṣòlẹ̀ ṣọṣẹ àwúre máa dẹrù ẹgbẹ́ máa tẹyẹpẹ máa ṣaṣọlọ́jì àbí máa 419 máa gánú òṣìkiri òde ìkómọ òde òkú níta ẹfẹ máa fi gbèsè ayé yín ṣe nìyẹn ní tó ká yín lára nìyẹn náà bí bẹ́ẹ̀ kọ́ kí lè ṣẹ̀ tó ṣẹ̀ ìwọ tó bá ní personal grudges pẹ̀lú mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ mọ́ bọ́n ta a challenge wá sọ kéèsì ẹ̀ jáde ká lọ bẹ́ẹ̀ bá mi ọmọ kábíyẹ̀ gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ aburú tẹ́ ẹ fẹ́ ṣe tó ní súnà ń checkmate ní pé ara eléyìí ò lọ kéèyàn sọ fún wa pé nínú àwẹ̀ ṣe àwọn kan wá kí ẹdún ẹ máa ń rò bóyá karamọ̀ ni ìtẹ́fí ròyìn àwọn bàbá yẹn àbí ìhánà ẹ ń fi kúfùrù ròyìn wọn gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ronú pé àwọn méjì kan wá bá Shehu Jamiu gbà tó wá dọ́dọ̀ Shehu Jamiu búlálà nínú àwẹ̀ lọ́sàn-án Ramadan Shehu Jamiu wá fún wọn búrẹ́dì kan máa jẹ a'udhu billah hátà àwọn sàábé wọn máa jagun lọ́wọ́ nínú Ramadan pàpà ṣe gbogbo àwọn jákujàku yìí ẹ fẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ẹni tí ń fi irọ́ burúkú àti ìjẹ́kẹ̀fẹ̀rí ròyìn ẹnìkan fún wa tó dẹ̀ fẹ́ ká gbà láàfà Shehu Jamiu wá fún àwọn méjèèjì búrẹ́dì ìkan jẹ ìkan jẹ èyí tí ò wá jẹ́ wọn ní ṣe wà ń bí pé ìwọ jẹ búrẹ́dì ni bàbá àwẹ̀ wà ń ta báwo ó yá ìwọ tó jẹ búrẹ́dì pọ̀ nǹkan jáde ó wá pọ̀ kùránì mo fún kó jẹ are we insane? Who do you think you are talking to? In 21st century? Abba, we are not daft. Come on. How does that make sense to you? On the bread lọ́sàwẹ̀. Kufurun, bawah. Ọlọ́run má jà ponú. Torí pé inú doctrine ti Sufi ni pé kun amama shaykhika kalimayyiti inda ghaslihi.